A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti gbáradì àti dárúkọ mínísítà agbèfọ́ba tuntun lọ́sẹ̀ yìí lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ òjijì tí Badaru Abubakar ṣe pẹ̀lú àwáwí àìlera. Ìkọ̀wé fipò sílẹ̀ Badaru tí ó bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ ni ó ṣe àfihàn rẹ̀ nínú lẹ́tà tí ó kọ ní ọjọ́ 1 oṣù Kejìlá tí ó fi ránṣẹ́ sí ààrẹ. Lẹ́yìn èyí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà fi àtẹ̀jíṣẹ́ léde nírọ̀lẹ́ àná lórí ìṣẹ̀lẹ̀ bí ó ti ní ààrẹ Tinubu gba lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ ó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìgbìyànjú rẹ̀ sí orílẹ̀-èdè fún àkókò tí ó lò. Ó fi kún un wípé ó ṣeéṣe kí ààrẹ kéde ẹni wọ́n fi rọ́pò Badaru títí ìparí ọ̀sẹ̀ yìí nítorí ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́. Abubakar ẹni ọdún 63 sìn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Jigawa fún sáà méjì láàrin ọdún 2015 sí 2023 kí wọ́n tó yàn án sí ipò mínísítà agbèfọ́ba ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2023. Ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ wáyé lákòókò tí ìjọba ń la ìṣòro ààbò kọjá tí ó mú ààrẹ kéde ìlú òfararọ lórí ààbò jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti kọ̀wé fi ipò sílẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní èyí tí kò tó wákàtí 24 kí ìdìbò abẹ́lé fún ipò gómìnà wáyé tí ó mú rògbòdìyàn àárín ẹgbẹ́ ní ìpínlẹ̀ túbọ̀ peléke sí i. Lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ Adélékè ni wọ́n ti kọ láti ọjọ́ 4 oṣù kọkànlá tí ó fi ránṣẹ́ sí alága PDP ní Ṣùgbà Ward 2 Ẹdẹ kí ó tó wá jẹ jáde nírọ̀lẹ́ àná. Nínú lẹ́tà yìí ni gómìnà ti ṣe àwáwí fàákájà tí wọn kò rí yanjú láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìdí fún ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀. Síwájú àkókò yìí lánàá ni alága PDP ní Ọ̀ṣun Sunday Bisi kéde wípé àwọn ti sún ìdìbò abẹ́lé síwájú látàrí ìjà àwọn àgbààgbà ẹgbẹ́ tó ń tẹ̀síwájú. Bákan náà ni Bisi ṣe àfihàn wípé Adélékè kò gba ìwé ìforúkọsílẹ̀ nomination form ẹgbẹ́ mọ́, ṣùgbọ́n nínú lẹ́tà ọ̀tọ̀ọ̀tọ̀ láti olú iléeṣẹ́ ẹgbẹ́ PDP ni wọ́n ti ní ètò ìdìbò abẹ́lé yìí yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ti gbèrò rẹ̀ ní Atlantic Multipurpose Hall, Òṣogbo, tí ó túbọ̀ tú àṣírí ìpínyà láàrin ẹ̀ka ìpínlẹ̀ àti gbogbogbò ẹgbẹ́. Nínú lẹ́tà Adélékè ni ó ti dúpẹ́ lọ́wọ́ PDP fún àǹfààní tí wọ́n fún un tí ó fi di sínétọ̀ ìwọ̀ oòrùn Ọ̀ṣun àti gómìnà ìpínlẹ̀. Kò sì ṣe àlàyé kankan lórí ìgbésẹ̀ tí ó kàn ní ti òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọlọ́jọ́ pípẹ́ pẹ̀lú agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àná àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Abubakar Malami. Ìwádìí yìí dá lórí bí wọ́n ti pín owó àjẹbánu tí wọ́n rí gbà lọ́wọ́ ààrẹ ológun àná olóògbé Sani Abacha àti àwọn ohun ìní rẹ̀ tí wọ́n fura wípé ó kó jọ nípasẹ̀ owó jìbìtì. Ìwé ìrìnnà rẹ̀ ti wà ní àjọ EFCC. Pẹ̀lú ìgboyà ni Malami fi tẹnumọ́ wípé owó àjẹbánu Abacha kìí ṣe $400 million ṣùgbọ́n $322.5 million. Ó ní kò sí àṣìlò epo tàbí àjẹbánu tó ní ṣe pẹ̀lú owó yìí. Orísun ìròyìn kan láti iléeṣẹ́ EFCC ní yàtọ̀ sí owó tí Abacha jí, àjọ EFCC tún fẹ́ ṣe ìwádìí lórí ohun ìní Malami àti àjẹbánu. Ohun tí ó nílò láti ṣe ni kí ó ṣàlàyé bí ó ti rí ohun ìní rẹ̀ kó jọ. Bí ó bá sì ti fún wọn ní ẹ̀rí tó péye, àwọn kò ní ìdí láti gbẹ́sẹ̀ lé ohun ìní rẹ̀. Orísun ìròyìn yìí ní àwọn tí ń ṣe ìwádìí lórí ìbáṣepọ̀ Malami àti àwọn àpò ìkówósí kan tí wọ́n fi lu jìbìtì owó. Ní báyìí, àjọ EFCC ti wá ní Malami yóò máa kojú ikọ̀ olùṣèwádìí àjọ EFCC ní olú iléeṣẹ́ wọn l'Àbújá lójoojúmọ́ fún gbogbo oṣù Kejìlá gẹ́gẹ́ bí ara ìgbèdéke tí wọ́n fún kí ó tó rí ìyọ̀ǹda gbà ní ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn tí wọ́n gba ìwé ìrìnnà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
National Security Adviser NSA Malam Nuhu Ribadu ti ṣe àfihàn wípé Nàìjíríà ti ń gba àtìlẹ́yìn láti ilẹ̀ òkèèrè láti gbógun ti àdàlúrú àti agbésùmọ̀mí tí wọ́n ń dìde ogun sórílẹ̀-èdè. Ribadu dárúkọ lára àwọn orílẹ̀-èdè tí wọ́n nawọ́ ìrànlọ́wọ́ sí Nàìjíríà, lára wọn ní United States of America, Faransé àti Britain. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní bí ó ti darí ikọ̀ aṣojú ìjọba àpapọ̀ láti lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí Catholic Bishop Kontagora Diocese ẹni ọ̀wọ̀ Bulus Dawai Yohana àti àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé láti St. Mary's Catholic Nursery Primary and Secondary School ní ìjọba ìbílẹ̀ Agwara, ìpínlẹ̀ Niger lánàá ọjọ́ Ajé, ni Ribadu ti ní orílẹ̀-èdè yóò borí ìṣòro agbésùmọ̀mí. Ribadu ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn onínúure ènìyàn ni wọ́n ń bọ̀ wá ṣe àtìlẹ́yìn, àwọn sì mọ rírì wọn, pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè Europe bíi Faransé, UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi kún un wípé gbogbo orílẹ̀-èdè ló ń parapọ̀ wá fòpin kí wọ́n sì ṣẹ́gun èṣù tó ti ń lọ lórílẹ̀-èdè láti 20 ọdún sẹ́yìn. Ribadu sọ gbangba wípé ìpòrúurú ọkàn ti bá Ààrẹ Tinubu pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ tí wọ́n ti gbé tí ó mú wọ́gi lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn-àjò tí ó yẹ kí ó rìn. NSA ní ààrẹ ní kí òun dúpẹ́ lọ́wọ́ Bíṣọ̀bù Yohana fún òye rẹ̀ àti sùúrù pẹ̀lú ìròyìn tó fi ń tó wọn létí. Ó wá sọ àsọdájú wípé iléèwé yóò borí ìṣòro, àwọn akẹ́kọ̀ọ́ yóò padà ní ayọ̀ àti àlàáfíà, àwọn yóò pèsè ààbò ní agbègbè wọn. Ribadu ní ó tó gẹ́, àwọn kò ní sinmi, gbogbo wa lèyí kàn, kí a má fi ààyè gba àwọn ènìyàn burúkú láti pín wa níyà. Ribadu sọ àsọdájú wípé àwọn ọmọ wọ̀nyí wà níbi tí wọ́n wà, Ọlọ́run wà pẹ̀lú wọn, wọ́n máa padà dé dandan. Nígbà tí ó ń fèsì, Bíṣọ̀bù Yohana dúpẹ́ lọ́wọ́ ààrẹ àti NSA fún àbẹ̀wò wọn láti wá fún wọn ní ìrètí. Lẹ́yìn èyí ni wọ́n jọ lọ ṣe ìpàdé àtilẹ̀kùnmọ́ríṣe tí ó gbà wọ́n fún 30 ìṣẹ́jú. Pírísípà ilé-ìwé ẹni ọ̀wọ̀ obìnrin Felicia Giyang àti aṣojú òbí ọ̀gbẹ́ni Luka Elia ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé àti ipò tí wọ́n wà báyìí. Lára àwọn tí wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú NSA láti rí Mínísítà fún àdínkù ìṣẹ́ àti ìgbáyégbádùn ará ìlú Dr. Bernard Doro, ọ̀gá àgbà fún àjọ DSS Olúwatósìn Àjàyí àti alága ẹgbẹ́ Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè CAN ẹkùn àríwá ẹni ọ̀wọ̀ Joseph Ayab. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Ikọ̀ ológun 12 Brigade ti gba àwọn 6 kan kalẹ̀ lákàtà àwọn ajínigbé ní igbó Èjìbà àti Saminaka, ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn Yàgbà, ìpínlẹ̀ Kogi. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Lieutenant Hasan Abdullahi lónìí ní ìlú Lọ́kọ́jà. Abdullahi ní ìkọlù yìí wà lára ìgbìyànjú iléeṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́ láti dènà ìwà dàlúrú àti ìjínigbé ní ẹkùn wọn. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ àwọn ológun ojú òfurufú àti tilẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn láti iléeṣẹ́ ọlọ́pàá tí ó yọrí sí bí wọ́n ṣe rí àwọn wọ̀nyí kó. Àwọn tí wọ́n jí gbé yìí ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé jájù sílẹ̀ nígbà wàhálà àwọn ológun pọ̀ ju ẹ̀mí wọn lọ. 5 nínú àwọn tí wọ́n rí yìí ni wọ́n ti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn ní ìlú Ẹ̀gbẹ́ àti Èjìbà, nígbà tí ìkẹfà ṣì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Iléeṣẹ́ ológun wá fi dá aráàlú lójú àti èrò ìpínlẹ̀ Kogi wípé iléeṣẹ́ ológun ní ojúṣe láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ní gbogbo ìpínlẹ̀, bí wọn yóò ṣe tẹ̀síwájú àti máa wá gbogbo inú igbó kí wọ́n má bàa rójú ráàyè ní àwọn fẹ́ ṣe ìkọlù mìíràn. Ìròyìn jábọ̀ wípé àwọn adàlúrú ṣe ìkọlù sí ìjọ Kérúbù àti Séráfù kan ní ọjọ́ ìsinmi bí ìsìn ṣe ń lọ lọ́wọ́ ní ìlú Èjìbà. Níbẹ̀ ni wọ́n ti jí pásítọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ Sir Kashim Ibrahim House kún fọ́fọ́ lánàá pẹ̀lú àwọn gómìnà ẹkùn àríwá 19, Sultan ilẹ̀ Sokoto Sa'ad Abubakar kẹta àti àwọn ọ̀gálọ́gà ológun orílẹ̀-èdè láti jíròrò lórí ọ̀nà àbáyọ sí ìṣòro ajínigbé àti àdàlúrú tó ń fojoojúmọ́ peléke sí i. Gẹ́gẹ́ bí àlàyé àwọn ọ̀jọ̀gbọ́n lórí ààbò, ìkọlù tó ń lọ ní ìpínlẹ̀ Zamfara, Kaduna, Niger àti àwọn apá ibìkan ní Kebbi kọjá
kọjá agbára ìjọba ìpínlẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan láti Taraba Ben Adaji ní kíkéde ìlú ò fararọ láìṣe àyípadà ìṣèjọba jẹ́ ìfàkókòṣòfò bí ó ti pè fún àkókò oṣù 6 kí àwọn gómìnà fi ipò wọn sílẹ̀ fún ìgbà díẹ̀ láti fi ààyè gba ìjọba ológun àti gbàjọba ní pẹrẹwu. Adaji ní wọn kò gbọdọ̀ ti tòṣèlú bọ ọ̀rọ̀ ààbò kí wọ́n tètè fún ológun láǹfààní. Ní ìpínlẹ̀ Kebbi ni Mamman Bashir ti ṣe àríyànjiyàn wípé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìjọba adìbòyàn gbọdọ̀ bìlà fún ìṣèjọba ológun láti fi gbógun ti ìṣòro ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kaka Igbokwe tí í ṣe alámòjútó àná former manager ìlúmọ̀ọ́ká olórin Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba tí ó tún jẹ́ ọmọkùnrin àgbà akọrin Nàìjíríà olóògbé Christy Ezeani Igbokwe ti fìdí ẹ̀ múlẹ̀ fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú 2Baba ní ìlú London lẹ́yìn tí ó ní àríyànjiyàn pẹ̀lú aláboyún ìyàwó rẹ̀ Natasha Osawaru. Bí a kò bá gbàgbé wípé 2Baba rin ìrìnàjò pẹ̀lú aláboyún aya rẹ̀ fún iṣẹ́ eré ṣùgbọ́n pàdánù àkókò tí ó yẹ kí eré yìí wáyé ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2025. Àìyọjú síbi eré yìí ló yọrí sí àhesọ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn àríyànjiyàn pẹ̀lú aya rẹ̀ tí í ṣe aṣòfin láti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo Natasha Osawaru ní pápákọ̀. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí Instagram pẹ̀lú live session Daddy Freaks, Igbokwe ní òtítọ́ ni wípé àríyànjiyàn wáyé láàrin tọkọ-tìyàwó. Igbokwe tí òun náà wà lára ikọ̀ tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ London pẹ̀lú ọkọ̀ òfurufú kan náà ní inú bí Natasha lẹ́yìn tí 2Baba balẹ̀ sí pápákọ̀ tí ó sì jọ̀wọ́ rẹ̀ gbà tẹ̀lé àwọn olólùfẹ́ rẹ̀ kan tí wọ́n mú wọ inú ṣọ́ọ̀bù kan lọ. Ṣùgbọ́n lọ́gán tí 2Baba rántí wípé ìyàwó rẹ̀ wà nítòsí ni ó súré padà wá bá kí ìyàwó rẹ̀ tó kàn án lábùkù. Èyí ló yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú 2Baba pẹ̀lú mámú gààrí ní ọwọ́ rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé 2Baba sẹ́ lórí ọ̀rọ̀ yìí tí ó ṣe àwáwí wípé òun kò lè kópa nínú iṣẹ́ eré nítorí ọ̀rọ̀ àìlera medical emergency, ni ẹ̀sùn yìí ṣe ń túbọ̀ ń fọ́n rere lórí ẹ̀rọ ayélujára àti abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.